Welcome. Bàbá wa Pastor Adébóyè, ẹ káàárọ̀ sà. Sí àlàáfíà lẹ́wà. Ẹ dàgbà, ẹ dògbó. A rí fídíò tí ẹ ṣe pé ẹ tọrọ àforíjì wípé ìdámẹ́wàá, pé ẹ sọ wípé ẹni tí kò bá san ìdámẹ́wàá kò ní wọ ìjọba ọ̀run, wípé it's a mistake. Mo máa ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Ẹni kò sí ní Bíbélì. Níbo lẹ̀yin ti rí tẹ́lẹ̀ kó tó di pé ẹ sọ? Àti wípé ṣé ó dáa kí ènìyàn Ọlọ́run kó máa sọ nǹkan tí ò sí nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run? Kí ni Bíbélì sọ nípa ẹni tó bá fi kún ọ̀rọ̀ òun àti ẹni tó bá yọ kúrò? That is point one question. Kí ni ìdí tó fi jẹ́ wípé lẹ́yìn tí ẹ ti make ẹ̀ tán, lẹ́sẹ̀ wá decide wípé ẹ fẹ́ tọrọ àforíjì? Ṣé ẹ mọ̀ wípé àforíjì tí ẹ tọrọ yìí nísìnyí, ṣé ẹ mọ̀ pé ẹ máa dínà mọ́ àwọn pásítọ̀ tó kùn lẹ́yìn torí àwọn ọmọ ìjọ ò ní san ìdámẹ́wàá mọ́? Ẹ̀yin kẹ́dẹ̀ ti make ẹ̀. Ṣé ní báyìí, ṣé ẹ lè wá ṣe bí Sákéù nípa tó pàdé Jésù? Ó ló máa ronú pìwàdà gbogbo ẹ̀ṣẹ̀ òun. Ó ní àwọn tóun ti fi ipá gba owó lọ́wọ́ ẹ̀ wípé ó máa dá padà fún ọ ní ìlọ́po méjì. Ṣé ẹ̀yin náà lè wá ṣe bí Sákéù? Gbogbo ìdámẹ́wàá tí ẹ ti sọ fún àwọn ènìyàn wípé gbogbo àwọn tó ti san ìdámẹ́wàá torí wípé ẹ ti sọ fún wọn wípé tí wọn ò bá san ìdámẹ́wàá wọn ò ní wọ ìjọba ọ̀run. Ṣé ẹ lè wá dá ìdámẹ́wàá wọn padà fún wọn kí Ọlọ́run lè gba ẹ̀bẹ̀ yín? Bàbá. Àwọn ìbéèrè tí fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn sà. Ọlọ́run á ràn yín lọ́wọ́, ẹ̀ ní rí dààmú. Bọ̀ mo gbà yín ní àmọ̀ràn torí kò ní dá kí àwa ènìyàn ká máa tan ara wa. Tẹ́ bá fẹ́ kí Ọlọ́run gba ẹ̀bẹ̀ yín tàbí kó gba ìdáríjì yín, gbogbo àwọn ẹ̀dá ènìyàn tó ti san ìdámẹ́wàá fún yín torí wípé ẹ sọ wípé wọn ò ní rí ìjọba ọ̀run wọ̀ tí wọn ò bá san, ó yẹ kẹ́ lè dáwó wọn padà fún wọn. Ìgbà yẹn la máa mọ̀ wípé lóòótọ́ ẹ fẹ́ ronú pìwàdà àti wípé ẹ ti ready àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìdáríjì tẹ́ tọrọ yìí ó máa jẹ́ kébi pa àwọn pásítọ̀. Ebi máa pa àwọn tí ò tí ì gòkè. Lẹ́yìn tẹ́yin ti ṣoríire tán, lẹ́yìn ẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́. Ṣẹ́rí pé ti dínà mọ́ àwọn tó wà lẹ́yìn. Torí ìdámẹ́wàá ò ní pé mọ́ any moment from now. So bàbá, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ìyẹn ti bàbá Adébóyè. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, àti 2021 mo ti máa ń bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹni wèrè ni mí. Ṣùgbọ́n ìgbà tí mo rí wípé àwọn ọmọ mi ti pọ̀ ń ta ló wà tí mo fi step down. Ó yẹ kí ẹ máa bọ́ mi ní Nàìjíríà ni. Ó yẹ kí ìjọba Nàìjíríà máa fún mi lówó. Torí mo ti sọ fún yín tipẹ́ pé ìdámẹ́wàá, àwọn pásítọ̀ sọ wípé Old Testament ò dáa, but inú Old Testament náà ti yọ ìdámẹ́wàá. Ìdámẹ́wàá ọrẹ àtinúwá ni. Ẹni tó bá san, tó bá wá láti inú ẹ̀ tó bá san, kì í ṣe àfipáṣe, kì í ṣe tipátipá, kì í ṣe by fire by force. Ìdámẹ́wàá ò ní í ṣe pẹ̀lú ìjọba ọ̀run. Torí pé o jẹ́ Kristẹni kò sọ wípé kó má lọ sílé babaláwo, kó má lọ yẹ nǹkan wò. Torí Dáfídì tó bá fẹ́ lọ sójú ogun ó máa lo nǹkan tó ń pè ní éfódù. Éfódù ìgbà yẹn ni ifá òde òní.
Éfódù, Úrímù á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣé kí n lọ sójú ogun tàbí kí n má lọ. Paul ó fi apron tí àwa Yorùbá ń pè ní ìbàǹtẹ́ ó fi ṣiṣẹ́ ìwòsàn fún àwọn ènìyàn. Bíbélì pè ní àkànṣe iṣẹ́. Ọlọ́run sì ti ọwọ́ Paul ṣe iṣẹ́ àkànṣe. That is Act of Apostle chapter 11 19 to 20. No, Act of Apostle 19 verse 11 to 12. Ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin generation yìí ẹ lọ ro ọpọlọ yín dáadáa. Kò sí nǹkan tó burú téèyàn bá lọ sí church. Tí owó ìdámẹ́wàá bá wà lọ́wọ́ ẹ tó bá wùn ẹ́ láti san, bóyá pastor ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ó fẹ́ fún lówó ó lè fún. But ìdámẹ́wàá ò kàn ṣe fún ti pastor, àwọn tálákà ló ní ìdámẹ́wàá, àwọn aláìní. Ìdámẹ́wàá ò dẹ̀ kì í ṣe owó. Ìdámẹ́wàá jẹ́ oúnjẹ tí àwọn ènìyàn máa kó lọ sí church, táwọn èèyàn máa pín. Ẹ mú gbogbo ìdámẹ́wàá sí ilé ìṣúra. Kì í ṣe dandan kí ibẹ̀ jẹ́ church. Ẹ lè kọ́ ilé kan, ẹ̀yin olówó, kẹ́ lọ máa kó oúnjẹ síbẹ̀. So àwọn èèyàn á lè láǹfààní láti lọ máa gbọ́ oúnjẹ àwọn tó bá kún díẹ̀ káàtó fún. Wọ́n ń ṣe ẹ̀sìn kò sọ fún ọ wípé kó má lè ṣe nǹkan tó tọ́ sí ẹ, kò sọ pé kó má lè lọ sọ́dọ̀ babaláwo kó lọ gba nǹkan tó máa ṣe ìwòsàn fún ara. Kò sí ìyàtọ̀ wípé kó ń sọ fún ọ wípé lórúkọ Jésù kí gbogbo eégún tẹríba, kí àìsàn ṣe ẹ́ kó lọ sí hospital kó lọ gbo oògùn. O ti sin Ọlọ́run míì nìyẹn, o ti gbẹ́kẹ̀lé nǹkan míì yàtọ̀ sí orúkọ Ọlọ́run nìyẹn, yàtọ̀ sí orúkọ Jésù nìyẹn. Ẹ rí i pé mi ò bá yín sọ̀rọ̀ mọ́ ní Nàìjíríà torí mo rí pé àwọn ọmọ mi ti pọ̀ ń gbòòrò, àwọn èèyàn tó ti já ti pọ̀. Èmi ló là yín lójú ní Nàìjíríà, whether you like it or not. I have started my program 2021 to tell the whole world that religion brings hatred, while love brings everybody together. Tó bá ti ń ṣe ẹ̀sìn ẹ lọ, má gbé ẹ̀sìn sórí, èjìká lèèyàn máa ń gbé ẹ̀sìn sí. Lọ sí church kó lọ múnú ara ẹ̀dùn kó lọ make ara ẹ happy. Kì í ṣe gbogbo nǹkan táwọn pastor bá sọ fún yín ní kẹ́ máa tẹ̀lé. Ẹ wo nǹkan tí bàbá yìí sọ yín sí, ó ti dènà mọ́ àwọn pastor tó kù. Àwọn pastor tó kù yín sì ò lè rí ṣe mọ́. Torí ìdámẹ́wàá yẹn everybody gbójúlé tó ń fi ṣe pastor. Ní báyìí wọ́n ti jẹ́wọ́ wípé mistake ni kò sí ní Bíbélì, wípé ẹni tó bá san ìdámẹ́wàá kò ní wọ ìjọba ọ̀run. Many people will draw back, they will not pay it again. Ebi máa pa àwọn pastor, ẹ pẹ̀lẹ́. Ebi ló ń pa mánámáná kù. Ẹ lọ kọ́ṣẹ́, ẹ lọ wá nǹkan gidi ṣe. Let's make Nigeria better. Ẹ ká jọ sọwọ́pọ̀ kí Nàìjíríà lè ní ìlọsíwájú. Ẹ̀yin àfáà, ẹ̀yin babaláwo, mo tún gbọ́ wọ́nran tẹ́ ń ṣe lórí támẹ̀tì lọ́jọ́ mẹ́ta tẹ́ ń bú ara yín tẹ́ ń sọ oríṣiríṣi. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá kẹ̀yìn sísẹ̀ sí, kò sórúkọ míì tó jẹ́ ju ọmọ àlè. Allah, Ọlọ́run àwọn Árábù ni, a ò mọ Allah ní Nàìjíríà níbí. God, Ọlọ́run àwọn Kìrìsìtẹ́nì nìkan ni. Elédùmarè lọ́lọ́run ti tiwa nílẹ̀ Yorùbá. Òòṣà la dẹ̀ máa rán sí wọn, àwọn Ọbàtálá, Ìyèmọ̀já, Ọ̀ṣun, and so on and so forth. Ifá òun la mọ̀nà wa ní ilẹ̀ Áfíríkà. Elédùmarè lọ́lọ́run ti tiwa tí àwa mọ̀. So kónúkánukù ń sin Ọlọ́run títí ẹ̀. Ọba tó dá ayé àti ọ̀run òun nìkan ló máa ra ẹ̀, kò sẹ́ni tó mọ̀. Ẹ má yẹ kẹ́nìbọ̀dì fi ẹ̀sìn tàn yín jẹ mọ́. Ẹ jí kúrò nínú oorun tí ẹ wà. Ìwọ ọmọ Yorùbá tó wà nínú Kìrìsìtẹ́nì tó jẹ́ pé ẹ̀jẹ̀ Yorùbá ló dà á. Ìwọ ọmọ Yorùbá tó wà nínú Mùsùlùmí tó jẹ́ pé ẹ̀jẹ̀ Yorùbá ló dà á. Whether you like it or not, o gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ní ẹ̀sìn títí wa. Òun ní ọ̀nà títí wa. Nǹkan tó fi wo gbogbo wa dàgbà nìyẹn. O ò gbọ́dọ̀ kẹ̀yìn sí ìṣẹ̀ṣe. Ìkan ọ̀dí kan lọ́wọ́. I'm a pastor to the call. I'm a prophet to the call. I am Prophet Adelana Adekunle Solomon to the call. But yín ò dí mi lọ́wọ́ pé kí má lọ yẹ fáwò, kí má tọ́jú bọlé, kí má ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ fún ìwòsàn ara mi, fún ìlọsíwájú ara mi láì bá tẹ́nibọ̀dì jẹ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti fi ẹ̀sìn gba gbogbo àṣà yín àti ìṣe yín lọ́wọ́ yín, ó ṣe ní láìnú púpọ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá. Ọba Solomoni, ọba àgbáyé, sọ fún yín gbogbo yín lónìí wípé ìṣẹ̀ṣe òun ni ti ọmọ Yorùbá.
Kristẹni Mùsùlùmí ẹ̀sìn àjèjì ni nílẹ̀ Yorùbá. Ó dẹ̀ da, kò burú tó bá fẹ́ ṣe, ṣùgbọ́n má torí pé o ti ń ṣe ẹ̀sìn àjèjì kó wá kẹ̀yìn sí ibi tó ti ṣẹ̀ wá. Má torí wípé o ti rí bàbá olówó kó ní bàbá ẹ tó jẹ́ wípé tálákà ni ẹgbẹ́ kò kí ń ṣe bàbá ẹ. Ọmọ tó bá fọwọ́ sí júwe lé bàbá ẹ, ọmọ àlè ni. Odò tó bá gbàgbé orísun ó máa gbẹ dànù. So Pastor Adébóyè, Ọlọ́run wà pẹ̀lú yín sà. So àtúnṣe yìí tẹ́ bá fẹ́ ṣe tán, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín tọrọ Ọlọ́run. Àwọn tí ẹ ti sọ fún wípé tí wọn ò bá san ìdá mẹ́wàá wọn ò ní wọ ìjọba ọ̀run, ẹ ti jẹ́wọ́ ẹ̀sìn pé kò sí Bíbélì, ẹ dáwó wọn padà fún wọn. Kí ẹ̀bẹ̀ yín, kí Ọlọ́run bá lè gba ẹ̀bẹ̀ yín, kẹ́ bá lè rí àánú gbà. Àgbà ti dé o. Kẹ́ lè rí nǹkan dá padà sí ọ̀dọ̀ ẹni tó rán yín níṣẹ́, tó bá jẹ́ pé lóòótọ́ lè lọ nìkan rán yín níṣẹ́ ni o. Torí ẹ̀yin nìkan lẹ mọ̀ bóyá èèyàn kan rán yín níṣẹ́, bóyá ẹnìkan rán yín níṣẹ́. Bọ̀ tó bá jẹ́ pé fẹ́ lóòótọ́ lẹ fẹ́ lọ jíyìn fún ẹnìyẹn, ẹ gbìyànjú kẹ́ dáwọ́ àwọn tí ẹ ti sọ fún wípé tí wọn ò bá san ìdá mẹ́wàá wọn ò ní rọ̀rùn wọ̀, tó dẹ̀ jẹ́ pé ìbẹ̀rù iná fi sanwó fún yín, ẹ dáwọ́ wọn padà fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bára yín jà lórí íńtánẹ̀tì, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin àfáà aláìnírònú ara Gálátíà nìyí. Ẹ lọ ronú pìwàdà, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀. Ẹ̀sìn ò sọ wípé kẹ́ di ẹhànnà. Gbogbo àwọn tó ń jà lórí Mùsùlùmí ní orí íńtánẹ̀tì torí ti owó Sáúdí tó fẹ́ máa gbà lọ́wọ́ àwọn ènìyàn, torí ti sàkáàtì because wọn ò níṣẹ́ lápá, iṣẹ́ àfáà ẹnìkan náà gbójúlé. So ẹ̀yin ènìyàn ẹ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́, ẹ padà sínú ìṣẹ̀ṣe. Ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ ṣe Mùsùlùmí ẹ má ṣe Mùsùlùmí ẹ lọ, but ìyẹn ò dí ẹ lọ́wọ́ kó má ṣe ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe ní ti Yorùbá. Nǹkan táwọn bàbá wa fi hàn wá nìyẹn. Ọmọ tó bá wá fọwọ́ sí júwe lé bàbá ẹ̀, àjẹpọ̀ máa lè nìyẹn. Bíbélì wa sọ wípé àwọn àgbà ló sọ bẹ́ẹ̀, wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bá. Ẹ wo ọdún tí àwọn Kristẹni Mùsùlùmí ti ń purọ́ fún wa bọ̀. Òtítọ́ ti ń dé díẹ̀díẹ̀ o, ọjọ́ ẹ̀san ti ń dé fún àwọn ènìyàn. Ní generation ọba Solomoni, ìwọ tí ò bá ti wá ní làákàyè kó lo ọpọlọ ẹ, kó jára ẹ, kó nínú ìdè ayé, kó fi ara ẹ láti ṣe nǹkan tó bá wùn ẹ, tí kìí ṣe nǹkan tí pásítọ̀ sọ, ó kù sọ́wọ́ ẹ o, ó kù sọ́wọ́ ẹlẹ́dàá. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Adélànà Adékúnlé Solomon, aka ta ló fẹ́ kú bàbá àgbà one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obos, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Ire o, ìṣẹ̀ṣe làgbà.